Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, wọ́n tún máa bẹ̀rẹ̀. Àwọn olórí túláàsì tí kábíyèsí kó sáàfin, wọ́n tún ti fẹ́ bẹ̀rẹ̀. Wọ́n tún ti fẹ́ gbógun. Naomi ti dé, wọ́n fẹ́ gbógun. Wọ́n ní Naomi tiẹ̀ tún ti padà sí, ó ti padà sí kí ló ń jẹ́, ó ti padà sákúrẹ́ pé nǹkan tí Naomi ní pé òun yìí lọ sákúrẹ́ kó òun dé. Wọ́n ní nǹkan tó sọ fún kábíyèsí nìyẹn, kì í ṣe pé bóyá ó tún ti bínú pé òun fẹ́ kí kábíyèsí túbọ̀ yanjú àwọn nǹkan kan kóun tó kó gbogbo ẹrù òun dé. Bẹ́ẹ̀ ni wọ́n ló ti padà sáàfin, ó ti padà sí Àkúrẹ́. Wọ́n ní kẹ́dẹ́ sí Naomi, wọ́n ṣe rí pé Naomi dé. Wọ́n ní kẹ́dẹ́ máa wo Naomi o, pé gbogbo bí Naomi ṣe dé pé kò sí wọ ààfin, kò sí wọ ààfin, kò sí wọnú yàrá kábíyèsí. Wọ́n ní kò wọ yàrá ẹ̀. Wọ́n ní kò wọ yàrá kábíyèsí pé kò wọ o. Ó kàn wọnú yàrá tí ó jáde. Ó ṣe pé kò sí ẹ̀ wọ yàrá kábíyèsí gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n ní gbogbo ọya ní kábíyèsí. Wọ́n nígbà tí Naomi ti lọ, wọ́n bá ń wá kíní àṣẹ, that is protective charm kábíyèsí. Wọ́n ní protective ìṣọ́ra kábíyèsí, ìṣọ́ra ògùn kábíyèsí. Wọ́n ní wọ́n ti gbé lórí tébù. Àkókò mọ̀ bí kí ó dà pé èèyàn ni. Bóyá èèyàn bí lẹ̀kẹ̀ ní àìlóòtú. Wọ́n ṣàní orí tébù náà gbé sí. Gbà tí kábíyèsí fẹ́ wo orí tébù pé kò rí èèyàn protective charm yẹn. Tá ló wá gbé? Wọ́n ní kábíyèsí kan kì í gbé tó. Tá ló gbé ní protective charm yẹn? Wọ́n ní báwọn náà ṣe ní gbé. Báwọn náà ṣe ní gbé. Ṣèbí Naomi ló wọlé. Olólùfẹ́ yín kọ́ ló wọlé. Ṣèbí ẹyin bí ojú, ẹni bí ojú, ẹyin ojú yín ló wọlé. Táni bá gbé àṣé. Wọ́n ní CCTV, kí ló ń jẹ́? CCTV ó ti gbé kí ló ń jẹ́? Olórí Rónkẹ́ àti Elizabeth. Wọ́n ti gbàgbé CCTV kàrọ̀, wọ́n náà bẹ̀rẹ̀ sí ní sọ èbí ìyàwó yín ti dé, olè ó ti tó lè bọ́, ó sì ti ṣe òun ló máa jì. Ta ló fẹ́ tí ò bá ṣe yín, tí ò bá ṣe òun, ṣèbí òun ló máa ń wọlé orí ìwà yín àti ẹ̀lẹ́ fìfẹ́ ń bára yín ṣe kiri. Kábíyèsí ní rọ́ọ̀dẹ̀ pa. Kó ní ìyàwó wọn ní ṣerú ẹ̀ láíláí kó bú nǹkan oní nǹkan mọ́ tiẹ̀. Kò dẹ̀ sí nǹkan tó jọ lójú nínú gbogbo nǹkan tó wọ̀n ni. Kí ló fẹ́ fi ṣe? Ó fẹ́ mú kó fi ṣe kíni, kó fi punish òun àbí kó fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ń jọ Naomi lójú. Gbogbo nǹkan tó jẹ́ native something yẹn kí ló fẹ́ fi ṣe? Pé kíni kóun fi ṣe? Wọ́n fi ń bá àyàn jẹ́, wọ́n fẹ́ fi bàjẹ́. Kì í ṣe olóògùn, àwọn ẹ̀yin tẹ́ ń ṣoògùn, ẹ̀yin ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa jọ lójú. Ẹ máa lọ fi ṣe one thing or the other kẹ́dẹ̀ kó bá ẹ fi kó báyìí. So wọ́n ní kábíyèsí lè ṣan pé láíláí pé kì í ṣe Naomi ló hàn. At the end of the day, wọ́n dé ìṣẹ̀lẹ̀ kábíyèsí ní CCTV àbí kì í ṣe inú ilé tòun yìí. CCTV kámẹ́rà fi wá gbé Elizabeth. Wọ́n ní Elizabeth ló mú lórí tébù. Kábíyèsí ní ṣùgbọ́n wọ́n sọ pé kí ni Naomi fẹ́ fi gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kí ló fẹ́ fi ṣe? Ó ṣe bóun ti sọ fún yín. Wọ́n ní kí ni kábíyèsí ilẹ̀ English kan bẹ̀rẹ̀ sí ní bẹ̀ kábíyèsí. Wọ́n bá ló ń bẹ kábíyèsí o, pé kábíyèsí jọ òun ò ṣe kinní kan, òun ò ṣe kinní. Pé olórí láti àti láàní pé wọ́n lórí ìyẹn Rónkẹ́, òun ló rán òun kó jọ nítorí Ọlọ́run. Pé òun ló rán òun pé àwọn méjèèjì náà jẹ́ gbìmọ̀ pé káwọn gbé kọ́ lè sọ pé Naomi ló gbé. Kì í ṣe kékeré o. Wọ́n bá ní in the first place. Wọ́n ní àwọn oníranù
wọ́n náà sọ pé kábíyèsí nǹkan táwọn fẹ́ ṣe fún yín, nǹkan táwọn máa fojú yín rí, nǹkan táwọn máa ṣe kí wọ́n ní kí lè kábíyèsí ní tí wọ́n yẹn. Wọ́n láwọn tó kù ti sọ pé kábíyèsí nǹkan tí Naomi wá ṣe wọ́n lè ti ṣèlérí fún tẹ̀sí ń kúnlẹ̀ tẹ̀sí ń dọ̀bálẹ̀ tẹ̀sí ń kúrúlẹ̀ tó ń dọ́gba. Wọ́n ní ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní blame kábíyèsí pé kí kábíyèsí jáde kó wá sọ ìtumọ̀ nǹkan tí ó rí lọ́bẹ̀ tó fi warú tọ́wọ́ tó fi pé wọ́n sọ fún pé kó má mú Naomi wọlé wá sínú ààfin pé nǹkan táwọn máa fojú kábíyèsí rí ẹ̀fìn lẹ́gbẹ̀ẹ́ pé wọ́n ti sọ pé kó má mú Naomi wá àfìgbà táwọn tó rí Naomi ìdúró sí ìbẹ̀rù sí o pé nǹkan táwọn máa fojú kábíyèsí rí wọ́n bá tún kábíyèsí tó wá bẹ̀rẹ̀ sí ní wá protective ẹ̀ ṣáwọn àṣé olórí Elizabeth ló gbé tó ní àmọ́ 70 ló bá wọn rè ìyẹn àmọ́ Rónkẹ́ ló sọ fún òun pé kóun lọ mú wá pé kí kábíyèsí ṣóun jẹ́jẹ́ kóun máa lọ mú wá fún kábíyèsí sẹ́ẹ̀rí ṣe ara nǹkan sáà fi ń sọ pé Naomi nǹkan tó bá fi lọ́kàn báyìí tọkàn parọ́ ṣé kábíyèsí nìkan lè dá ìjà Naomi gbé kábíyèsí ò lè ẹ̀fà dá ìjà Naomi nìkan gbé nígbò jẹ́ pé ó gbèjà eléyìí ó ṣèpẹ́ àwọn tọ̀hún ó gbèjà Naomi kò fẹ́ kí èrà ara àwọn tó kù báwo ni kábíyèsí ṣe fẹ́ mọ̀ bóyá lóòótọ́ pé Naomi fẹ́ dúró sáàfin ẹni tó fẹ́ dúró sáàfin ni wọ́n ní òun lára pé òun ò lè dúró sáàfin kábíyèsí fi by force oní kó dúró sáàfin ọ̀rọ̀ yóò ti wá yé wa mọ́ àwọn ọmọ bá ṣe wá ṣe eléyìí sí wọ́n ní kì í ṣe kékeré o kì í ṣe nǹkan téèyàn fi ojú yẹpẹrẹ mú pé báyìí ni kábíyèsí ṣe fẹ́ ṣe Naomi wọ́n ní lọ́sàn-án ìyàbí nírọ̀lẹ́ pé Naomi ti padà sákùrẹ́ ṣe rí pé kábíyèsí ó ní lọ́wọ́ yìí ìṣẹ́rù ẹ jẹ́ ká yà sọ níwọ̀nba lórí eléyìí tó yé wa kó lè yé wa torí nǹkan tá à ń gbọ́ tán ló ṣẹlẹ̀ láàfin wọ́n ní kó kọjá kèrè mí o irú ìta máa rọra gbọ́ ní fẹ́rẹ́fẹ́ tá à ń nà fún yín àṣé wọ́n ní ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ pé nǹkan tó wà láàfin ló ju tí à ń sọ jáde lọ báwo ló ṣe fẹ́ rí báwo ló ṣe fẹ́ ọ̀rọ̀ yìí ṣe fẹ́ nítumọ̀ tí ó bá jẹ́ CCTV camera wọn ò ní mọ̀ pé Elizabeth àti Rónkẹ́ ló gbé wọn pọ̀ wọ́n ní kábíyèsí sọ pé ìgbà tí ẹni tí ó ní access àti wọ yàrá wọn nìkan ni Elizabeth abálájọ ìgbà tí Naomi ò fi sílé èyí mo itú tí kábíyèsí àti olórí Dr. Elizabeth èyí mo itú tó ń pa kì í ṣe kékeré o wọ́n ní Elizabeth of all people ló di ẹni pé ó ń lè ṣan pé kì í ṣe bí ní Naomi máa wọnú ààfin àwọn tó máa gbiná pọ̀ o àwọn tó máa gbiná tára máa tán pa wọ́n kún ààfin yẹn bìbà tógo bá jẹ́ tọ́lọ́ àfikún lẹ́yìn Naomi àìjẹ́ bẹ́ẹ̀ ṣé ní gbogbo ayọ̀káyọ̀ tó ń yọ̀ tó ń ṣe feleje níbo náà ti ṣèrú ẹ̀ orin ìlú wo nìyẹn ìyáálé yín pátápátá ẹ̀fẹ́ fi júre láàfin níbo ló ti ṣẹlẹ̀ ọtí òfin dùn mí jù ni pé àwa kọ́ la ní ara wa Ọlọ́run ló dá wa Ọlọ́run ló mọ̀ wá ọpọlọ tá à ń lò Ọlọ́run ló fi fún wa ó kàn ń wò wá pé ẹyẹ òpó yìí ẹ̀yin tẹ́ ẹ̀dá kan mọ̀ ó dìgbà náà nà ẹ ṣí ẹ̀yin èèyàn wa bẹ ṣe ń tẹ́tí sí wa ẹ bá wa ṣí ẹ o kẹ bá wa láìkẹ o kéde bá fi tó kù sí kọ́mẹ́ǹtì ẹ̀ṣà àbọ̀ Ọlọ́run adájú lórí wa o nítorí orúkọ Jésù Olúwa wa ẹ ṣé bẹ ṣe ń tẹ́tí sí wa àánú Ọlọ́run á máa bá wa gbé o láti gbà yí lọ àti títí láéláé àmín ẹ ṣé gan-an láyọ̀.